Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim. Ọpẹ́ ni fọ́lọ́run Allah, ọba tí ọlá ìga jùlọ, Rabbul izza wa jalal, ọba oníkẹ́ jùlọ, ọba aláàánú jùlọ, ọba tí ó dá sánmọ̀ àtilẹ̀ àti gbogbo nǹkan tó ń bẹ láàrin méjèèjì. Ọba yìí ló wá gbé wa dìde ní ọmọ ẹ̀dá ènìyàn tí ó wá ká ẹ̀mí àti ẹ̀kún mùsùlùmí tó ń gbé ìjọsìn fún. Àmọ́ ilé lọ́pẹ́ o, àmọ́ ilé lóore o, alhamdulillah. Lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ Olúwa wa o, kódà kó máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run fi ṣe ìkẹ́ àti àánú fún ọ̀gbálẹ̀ ayé pátápátá. Lẹ́yìn náà mo kí ẹ̀yin mọ̀yá wa nínú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Àná Ọlọ́run, àlùbáríkà, àlàáfíà kó dà kó máa lékún báyìí níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Ìtafẹ́ mú dé tí ìgbẹ́ ní ọ̀sẹ̀ yìí, ó náà nìkan tí à ń pè ní as-sadaqatu jahriyah, sadaqatu jahriyah. Ṣẹ́rí gbólóhùn sadaqatu jahriyah, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, olórí àwọn ọ̀jọ̀gbọ́n, òun náà ló kọ́ wa ní pé nǹkan kan ń bẹ tó jẹ́ pé a máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí títọ́ bá dé bá ẹ̀dá. Ìtumọ̀ rẹ̀ náà ni pé iṣẹ́ tẹ̀dá bá ṣe tí a mọ̀ sí sadaqa jariyah tí a máa sọ̀rọ̀ nípa ẹ̀ fún yín, òun náà ni pé tí èèyàn bá ti kú, tí títọ́ bá ti dé báyàn, èèyàn á máa gba ẹ̀san ládàá títí láíláí. Ẹ̀yin mọ̀yá mi nínú ẹ̀sìn Islam, kí ló ń jẹ́ sadaqa jariyah yìí tá a fẹ́ fi tó a létí? Òun náà ni kí tó wọnú ọ̀rọ̀, ṣẹ̀rí sísítẹ́ẹ̀mì kan wà tí àwọn òyìnbó pè kalẹ̀. Tùmọ̀ náà ni pé ẹ̀yin tẹ́ bá ń gbé ní ìlú òyìnbó, tẹ́ bá ń ṣiṣẹ́ fún àwọn òyìnbó ní ìlú òyìnbó, wá ní western world, nǹkan wà tí wọ́n gbé kalẹ̀ tó yẹ pé wọ́n pè ní social security àti concept kan tó ń pè ní 401k, retirement benefit. Ṣẹ̀bá yìí dábàá wo nínú sísítẹ́ẹ̀mì, á rí i pé owó kan náà ń jágbà lọ́wọ́ yín nínú paycheck yín, nínú salary tí owó tó ń sọ fún, owó kan náà ń jágbà lọ́wọ́ yín. Ṣé pé owó yìí jíjà gbà lọ́wọ́ yín ní pé wọ́n ń tọ́jú ẹ̀dẹ̀ yín pé time kan máa wà tó jẹ́ pé ogbó máa dé, ẹ̀ ní lè ṣiṣẹ́ mọ́, ìkápá ò ní sí mọ́. So tásìkò bá wá dé, àwọn máa dá owó yẹn padà fún yín, àwọn máa dá padà, wọ́n á máa san owó yẹn bí wọ́n sọ sáré fún yín, ẹ̀ wá ṣiṣẹ́ mọ́ lásìkò yẹn, ẹ̀ wọ́n máa jẹ ìgbádùn. Ló fi máa pẹ́ ní àwọn nǹkan tó jẹ́ pé wọ́n bá ti retire báyìí, wọ́n padà lọ́lé ni, wọ́n padà lọ sí ìlú wọn, wọ́n á máa gba atẹ́gùn, wọ́n á kánlé, wọ́n á máa sùn, wọ́n á máa jí, wọ́n ò ṣiṣẹ́ mọ́, ọ̀pọ̀ owó yẹn ń wá sínú àkáǹtì wọn. Kí ló fà á? tó yín pé tó bá jẹ́ pé wọn ò tí ì máa já owó yẹn gbà lọ́wọ́ wọn láti ìgbà tí ní àsìkò tí wọ́n ṣiṣẹ́ ni, wọn ò bá máa rí benefit yẹn jẹ. Gbogbo àwọn 401k retirement àti náà ẹ̀yà wá padà sínú ọ̀rọ̀ nǹkan tí Allah subhanahu wa ta'ala tó sọ nípa sadaqa jariyah tí Ànábì Muhammad sallallahu tó fi kọ́ wa. Ṣẹ́rí ẹ̀yọ̀ wọn ìyá nínú Islam, sàrà kan bẹ̀ tó ń pè ní, táwọn olóyìnbó ń pè ní ongoing charity, continuous charity, a charity that would not end except that thing ends. Ìtumọ̀ náà ni pé sàrà kan wà specifically tí ọmọ ẹ̀dá yẹn tó bá gbé ilé ayé ẹ̀ ṣe, kódà títí tó bá dé bá, á sì máa jẹ àdùn sàrà yẹn nínú sàárè tó wà lọ́jọ́ àìkẹ́ mọ́, sàrà yẹn á sì máa lékún bá. Òun náà ni sàrà kan tó jẹ́ pé èèyàn gbé kalẹ̀ tó yẹ pé tí èèyàn bá kú, irú sàrà yẹn àwọn èèyàn ṣì ń jẹ àǹfààní ẹ̀ ní ilé ayé, gẹ́gẹ́ bí kéèyàn kọ́ kànga, kí àwọn èèyàn máa rómi mú níbi kànga. Ẹ mọ̀ pé tí èèyàn bá ti kú, kànga tó kàn yẹn ò ní kú pẹ̀lú ẹ̀, kànga yẹn ṣì máa wà ń bẹ̀. Gẹ́gẹ́ bí kéèyàn kọ́ mọ́ṣáláṣí, ẹ̀mí ló lọ, mọ́ṣáláṣí ẹni tí tó kọ́ mọ́ṣáláṣí ṣì máa wà ń bẹ̀, àwọn èèyàn ṣì máa kírun, máa forí balẹ̀ fọ́lọ́run bá wọn, àmọ́ máa ka Kùránì bẹ̀. Kí ẹ mú Kùránì kó lọ fún mọ́ṣáláṣí káàkiri, ṣe ń pé kí nǹkan tó ṣe yẹn, Kùránì yẹn máa wà ń bẹ̀, òun ló lọ, Kùránì ò lọ. So àwọn sàrà kan wà tó jẹ́ pé tí èèyàn bá ṣe, ó ti yàtọ̀ sí sàrà pé mo fún ẹ lóúnjẹ. Ẹ mọ̀ pé tí èèyàn bá ti jẹun tán, oúnjẹ yẹn ti tán nìyẹn, ó ti ṣe Ọlọ́run á san ẹlẹ́san yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn sàrà kan wà, Ọlọ́run á máa san ní every single day báwọn èèyàn bá ṣe ń lò. La ilaha illallah. Èèyàn gbé igi dàbínù àbí any igi plantation, ó gbìn sí ìlú kan, àwọn èèyàn wá lọ ń ká, àwọn èèyàn wá ń jẹ àǹfààní látara igi yẹn, wọ́n wá ń jẹ èso látara igi yẹn. Ẹ mọ̀ pé igi yẹn ṣì máa wà ń bẹ̀, so bá ṣe ń jẹ yẹn ni sàrà yẹn ṣì máa bá yàn. Ẹ̀yin ọmọ ìyá mi ní Islam, ìyẹn là ń pè ní sadaqa jariyah. Ṣẹ́rí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ìgbà tó sọ̀rọ̀ nípa kìnnì, ó sọ̀rọ̀ nípa pé sàrà yìí tí èèyàn bá ṣe, ṣẹ́rí Ànábì sallallahu alaihi wasallam, àbúrò rẹ̀ ọ̀dẹ̀ náà ó gbà wá, ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ wáyé pé iza matal insan, pé tí ọmọ ẹ̀dá èèyàn tẹ̀mí bá bọ́, nǹkan tán á ní o, gbogbo nǹkan ló ti bọ́ fún ni ẹ̀, ọ̀nà iṣẹ́ ẹ̀ ti dúró. Ìtumọ̀ náà ni pé iṣẹ́ ẹ̀ ti dúró, ìyẹn tó kí kò ní lè kí mọ́.
àwẹ̀ tó máa ń gbà kò ní lè gbà mọ́, gbogbo eré tó máa ń sọ kò ní lè ṣe mọ́, iṣẹ́ ti dúró fún ọmọ ẹ̀dá yẹn, Ọlọ́run ti pa tírà èdè illa min thalathati. Ànábì ní nǹkan mẹ́ta kan wá wà tí Ọlọ́run ò ní pàdé, Ọlọ́run máa jẹ́ kí kíní ẹ̀ ṣe máa continue. Illa min sadaqati jahriyah, òun náà ní sàárà kan, kò ṣe sàárà lásán. Ẹ wọ̀ kẹ́tẹ́ wọn bá ṣe sàárà lásán, ẹ wọ ẹ̀san ńlá tó wà ń bẹ̀. Ṣé wá rí sàárà jahriyah tá a sọ yìí, eléyìí ẹ̀san yẹn ń lọ ni o, multiple reward lọ́lọ́run multiply fún continuously, ó wà láyé o kò sí láyé o, ó ń lọ bẹ́ẹ̀ torí nǹkan tó gbé kan yẹn sì ṣẹ́kù. As long tí kan tó gbé kan yẹn bá ti ṣẹ́kù kò tí ì parẹ́, ó máa jẹ́ lọ ni. Ànábì sọ̀rọ̀ ni pé illa min sadaqati jahriyah, òun náà ni sàárà sadaqa jahriyah tí ó ṣe. Inú ẹ̀ pé àwọn tó ń kọ́ kànga àwọn àdàkọ́ lọ́ ń ṣe, àwọn tó ń kọ́ mọ́ṣáláṣí fọ́lọ́ wallahi àwàdà kan ni wọ́n ń palẹ̀ mọ́ ọjọ́ ọ̀la wọn ni. Aw ilmi yuntafa'u bihi, àwọn náà ẹlẹ́kejì Ànábì sọ̀rọ̀ dákọ̀, òun náà ni ìmọ̀ kan tí wọ́n fi ṣàǹfààní fáwọn èèyàn, bí irú ìmọ̀ tí tá à ń pín ká tó ń pín nípa Islam, ìwọ dáwà tí wọ́n bá ń ṣe, àwọn kí nìyẹn ò ní parẹ́ because ó fi benefit àwọn èèyàn tó bá ti ha tó bá ti mọ̀ sáré ẹ̀ máa lọ máa bá ẹ̀ waladin salih. Ẹlẹ́kẹta náà ni ọmọ tí èèyàn bá fi kalẹ̀ yad'u lahu, ó wá ń ṣàdúrà fún òbí ẹ̀ láìláìlá. So àwọn nǹkan yẹn ló máa lọ, wọn náà pè ní sadaqa jahriyah. ọmọ ìyá mi ní Islam, Allah subhanahu wa ta'ala ó gbà wá níyànjú pé ká máa ṣe sàárà. Ọlọ́run ni wa anfiqu mimma razaqnakum, ẹ̀ná nínú nǹkan tí mi Ọlọ́run bá yín fún yín, min qabli, ṣíwájú an ya'tiya ahadakumul maut, ṣíwájú kí ikú tó kì í mọ́lẹ̀, tó ń pé ikú yóò jíjì ni mọ ìgbà tó máa dé. Fayaqulu, kó má lọ jẹ́ pé fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib, kó má lọ jẹ́ pé ẹ máa wá kábàámọ̀. Torí pé Ọlọ́run sọ ní àyẹ̀ pé àwọn èèyàn á máa ní pé Olúwa wa o, rabbi Olúwa wa lawla àbámọ̀ ò bá ti dìlé ikú wa, ò bá ti má jẹ́ kí ikú yá báyìí, tó bá jẹ́ pé o ti dìlé ẹni fa asadaka, máa ṣe sàárà púpọ̀. Ìtumọ̀ ní pé àwọn èèyàn á kábàámọ̀ pé wọ́n ṣe sàárà, àwọn èèyàn á kábàámọ̀ pé wọ́n ná nínú nǹkan tó lọ́run fún wọn. Torí pé sadaqa jahriyah ibi oríṣiríṣi lèèyàn máa ti máa ṣe, kò ń ṣe ẹyọkọ́lẹ́ máa ṣe tí wọ́n bá fẹ́ kó fa Ọlọ́run Allah subhanahu. Torí pé tí wọ́n bá ti wà nínú sàárà ó ti wà pẹ̀lú òun nìkan àti Ọlọ́run ẹ̀. Ṣé àwọn sàárà tó ń ṣe ló máa dì mọ́lẹ̀ ń bẹ́ẹ̀, ló máa dùn wá báyìí níbẹ̀. So kíyàn palẹ̀ mọ́ sadaqa jahriyah ní rẹpẹtẹ kànga ni, ibi tó bá ti ń kọ́ mọ́ṣáláṣí fi owó ẹ̀ sí, wa akum minas salihin, bá ti di àwọn ẹni rè. Ṣé rí sadaqa jahriyah yìí Ọlọ́run Allah subhanahu wa ta'ala ibi dáwọn akọ́ Ọlọ́run ò kí ń parẹ́. Ọlọ́run ní inna nahnu ní suratu Yasin, Ọlọ́run ní inna nahnu nuhyil mawta, àwọn Ọlọ́run bá la máa gbé nídìí lẹ́yìn ìgbà tá bá ti kú. Wa naktubu ma qaddamu wa atharahum, àwa Ọlọ́run a ti ka àwọn nǹkan tẹ́ ti ṣe, tẹ́ ń fi ránṣẹ́ sí wa, àti nǹkan tẹ́ ti ṣe kalẹ̀, à ń kọ́ àti kọ́ kò ní parẹ́. Wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Ọlọ́run ní pé gbogbo nǹkan tẹ́ gbélé ayé ṣe, gbogbo sàárà tẹ́ ṣe, gbogbo nǹkan àti kọ́ kalẹ̀ nínú tírà wa, ó ti wà nínú tírà. Ẹ̀mọ̀ ìyá mi ní Islam, nínú àwọn nǹkan tó yẹ ká máa gbà yíyànjú ni pé báwo la ṣe máa rí sadaqa jahriyah ṣe kí a tó fi ilé ayé lẹ̀. Ṣé rí ọmọ ìyá mi ní Islam, nǹkan tẹ́ lè ṣe sadaqa jahriyah kó tó late, òun náà ni pé kéèyàn kọ́ mọ́ṣáláṣí, àbí kéèyàn fowó kalẹ̀ síbi tó ti ń kọ́ mọ́ṣáláṣí, kéèyàn wá mú owó ẹ̀ kó fi ra Kùránì rẹpẹtẹ sí mọ́ṣáláṣí, kó lọ donate Kùránì níbi táwọn ọmọ ti ń ká ẹ̀kọ́. Nínú sadaqa jahriyah òun náà ni kéèyàn fúnyàn lómi, kéèyàn kọ́ kànga àti ibi tó ti ń mu omi. Ṣé rí omi, Ànábì sọ̀sọ̀ àwọn bèèrè lọ́wọ́ pé èwo ni sàárà tó dáa jù? Ànábì ní láti fún àwọn èèyàn lómi, òun náà ni sàárà, because omi yìí mímu lè kọ́kọ́ ló wà fún, omi la fi ń wẹ̀, omi la fi ń fọṣọ, omi la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe. So tó bá kọ́ kànga àbí kó kọ́ bọ̀wọ̀ síbi kan tí ó ti ní ìdẹ̀, sàárà sadaqa jahriyah yìí náà ni. Ṣé rí kéèyàn máa pín ìmọ̀, irú lecture tá à ń ṣe tí wọ́n lè bá share sadaqa jahriyah ni, kéèyàn máa fọ́mọ̀ ká sadaqa jahriyah ni, kéèyàn máa ọmọ òrukàn lọ́wọ́ láti build ọmọ òrukàn, rán lọ sí ilé ìwé, ẹ̀kọ́ tó bá kọ́ ń bẹ̀ sadaqa jahriyah ló máa jẹ́ fún ẹ, because ìmọ̀ yẹn ló máa lọ fá, ìwádìí máa gba ládàá nílé ayé àti nígbà tó bá ṣaláìsí. Àbí Olúwa lọ́wọ́ kó ṣe níwọ̀n fún gbogbo wa láti ṣe sadaqa jahriyah kí a tó fi ilé ayé yẹ. Àmín ya rabbal alamin, subhanaka wa bihamdika wa nashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk. Alhamdulillahi rabbil alamin.